Ọjọ́ pèsè ní ká pèsè ní báyìí. Ìdálá bá kàbíà tuntun. Àwẹ̀ wá sọ́sọ́ náà yé tìlúwe. Ìtọ́dílé ibi èlú. Ogerogo gbá ìjà pèsè lúwe. Ogerogo gbá ìjà dọ̀kì lúwe. Ọgbà kékeré bá kàbíà tó tolúwe. Ọgbà kékeré tó kò kí a máa bú mi. Àtàrà kóró ló máa káwéró dìde lúwe. Àtàrà kóró ló máa ká náà pèsè lúwe. Oroko mele ko ma ye zelo na bolue. Nebu ma ye nebo bobede wese mo biamu panue. Iye merata rami bolo nabaga baro sonue. Iye merobo loro kono na bija urugolue. Umakawero jaki komere mena ki komere menue. Ikomere majuge majenda nore selo keselue. Adina magenda koma me puta na koma me kabelue. Ademaya rungu jamo korona baga baya jenda nue. Ikode de zelo na yibiari tonue. Egede mikode de krane chaite lobodo nukonue. Makawero bi webe gete lele webe gete lele. Makawero bi wama chabede kama no sadonte lele. This one Talabodi Juridification, military regime second, 2017. That is Jori Arena, Asrod, Idris Aroma, Julian Soko. The one was at Talabodi. Chief priest at Talabodi, Aye Idris Aroma, Julian Shaptua, Mamma Binakas at Talabodi. Aye Jada, Julian Sabo, just one morning. Abegende ya de castorio, apame for money. Adore magenda, de se agenda do follow, adena layo.
morning. I welcome. I beg and beg and they are the best. I make for I do never so. Okay, for my years anyway.